padà ẹ̀yin ará ilé láti abala ìmọ̀ràn ìlera. Mo lérò pé ẹ ti rí nǹkan dìmú látàrí ohun tí dókítà wa kọ wá. Ẹ sì mọ̀ pé mo sọ wípé kò ní ká fi ìlera àti ara wa ká fi ṣeré nítorí ìlera lọ́rọ̀. Nítorí náà gbogbo ohun tí a ti rí dìmú látàrí ohun tí dókítà wa ti kọ wá, ẹ jẹ́ ká rí dájú pé ọwọ́ àlàáfíà wa la fi sí, ká má bàa fi jẹun. Ká sì ṣàmúlò rẹ̀ gẹ́gẹ́ bí dókítà wa ti ṣe gbà wá ní ìyànjú àti ìmọ̀ràn. Ẹ sì mọ̀ pé mo máa ń sọ wípé bẹ́ẹ̀ bá pè mí pé kí n rán yín létí ohun tí dókítà wa sọ, èmi ó gbowó torí mo fẹ́ràn owó lọ́pọ̀lọpọ̀. Kẹ́ má wá bá san owó tí èmi ó béèrè lọ́wọ́ yín. Ẹ rí dájú pé ẹ gbàgbé ẹ pé ẹ fi jẹun, kẹ́ fi sí owó àlàáfíà yín kí ẹ sì sá bí olóògùn ti ṣe wí. Ẹ gbọ́ ní báyìí abala tá fi mọ̀ kẹ́sẹ̀ ètò náà ní àwà báyìí. Ṣé mọ̀ pé mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé àlejò wa ti wà ní inú ilé agbára. Kó wá tó di wípé màmá ṣàfihàn àlejò wa. Kí ni nǹkan gan tí a fẹ́ mọ̀ gbé yẹ̀wò ní abala bó ṣe ń lọ yìí? Ohun náà ni àbádòfin ètò ìdìbò section 84 subsection 12 ìpinnu ilé ẹjọ́ gíga àpapọ̀ láti fagilé. Ẹ sì mọ̀ pé mi àti Olúgbénga mélòó náà nìkan tá a mọ̀. Orúkọ àlejò wa tí wàá máa bá wa tọ̀nà sí ohun tó ṣókùnkùn sí wa nípa ọ̀rọ̀ yìí náà ni ọ̀gbẹ́ni Sàràfà Òkèwọ̀yè. Àlejò wa ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ kú lé o. Ẹ káàbọ̀, ṣé àlàáfíà ni ẹ wà? Àlàáfíà ni o. Gbogbo ilé ń kọ́ àti àwọn ọmọ mi. Tọ̀ mọ́ mi ò sọ pé bóyá kẹ́ fún mi ní bisikí tẹ́ bá. Wọ́n ti sọ bẹ́ẹ̀. Wọ́n lè sọ bẹ́ẹ̀ lọ́la. Tọ́ tábà tí ẹ ní pé kí a wá wò lórí ọ̀rọ̀ ètò ìdìbò section 84 subsection 12 yìí ti ọ̀rọ̀ àbádòfin. A mọ̀ pé nǹkan tí a gbọ́ tẹ́lẹ̀ ni wípé ẹni tí ó bá fẹ́ du ipò kan tó sì jẹ́ wípé ó ti ní ipò tó dìmú tẹ́lẹ̀, ó gbọ́dọ̀ kọ́kọ́ fi ibi tó wà tẹ́lẹ̀ yẹn kó kọ́kọ́ fi sílẹ̀ kó tó di wípé yóò tún sọ wípé bóyá òun fẹ́ du ipò kan. Ṣùgbọ́n gbà tí a tún wá gbọ́ báyìí tí wọ́n tún sọ wípé ìpinnu ilé ẹjọ́ gíga àpapọ̀ pé wọ́n ní láti fagilé ọ̀rọ̀ yìí gangan. Kí ni ojú tí ẹ̀yin tí ẹ fi wò eléyìí gangan? Ẹ ṣe atọ́kùn, ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kékeré kan bẹ́ẹ̀. Ilé ẹjọ́ gíga tí ó wà ní Umuahia ní Abia lábẹ́ ìṣàkóso onídàájọ́ Ayádìke Evelyn ni wọ́n sọ wípé ètò àlàkalẹ̀ òfin 84 ẹsẹ̀ kejìlá wípé ó ṣe lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan tí wọ́n dẹ̀ ń sọ ń bẹ̀ yẹn ni wípé iye gbèdéke ọjọ́ tí àtúnṣe tàbí àtúntò ètò ìdìbò tí ó gbé kalẹ̀ ó ti tún pọ̀ sí ju tó wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà lọ. Nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó sọ wípé 30 ọjọ́ lẹni tí ó bá fẹ́ díje fún ipò tó ní láti fi kọ̀wé sílẹ̀ pé òun ò sí nípò yẹn mọ́. Ṣùgbọ́n nínú tí wọ́n ṣẹ̀ ṣe tí a pè ní Electoral Act Amendment 2022 ó wá sọ wípé ó wá sún ọjọ́, wá jẹ́ kọjọ́ yẹn tún pọ̀ sí ju 30 ọjọ́ lọ. Ó ṣe àlàyé tó pọ̀. Nǹkan tí wọ́n wá ń wò nìyẹn wípé ọjọ́ yẹn ti pọ̀ jù fún ẹni tí ó bá wà ní ipò àṣẹ tàbí tó dipò òṣèlú mú láti fi ipò sílẹ̀. Mo rò pé wọ́n sọ̀rọ̀ bí oṣù mẹ́ta 90 days. Ìyẹn ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́. Arákùnrin kan ní Abia tó jẹ́ ọmọ ẹgbẹ́ Action Alliance ló gbé kínní yìí lọ. Ìlẹ́jọ́ yẹ gba èròǹgbà ẹ̀yẹn wọlé wípé ó ti pọ̀ jù. Pàápàá jùlọ òfin orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé 30 ọjọ́ ni. Ìlànà tí wọ́n ṣẹ̀ tún gbé kalẹ̀ wọ́n sọ pé ó lòdì sí òfin Nàìjíríà. Ní ìwòye tèmi, èmi rò pé àwọn nǹkan kan wà láàrin yẹn tó lè má tí hàn sójú àwọn aráàlú. Bá ní ká sì máa wo ibi tọ́rọ̀ yẹn máa já sí. Torí pé nǹkan tí ilé ẹjọ́ yìí ṣe, ilé ẹjọ́ ìjọba àpapọ̀, àwọn tí wọ́n pè lẹ́jọ́ sì nẹ́tọ̀ lábẹ́ òfin láti lè lọ sí iwájú. Bóyá ilé ẹjọ́ gíga Court of Appeal after Supreme Court. So fún ìdí èyí a ò tí ì mọ nǹkan tí ó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní ìwòye tèmi, èmi wò pé àwọn nǹkan kan wà tí mo rí gẹ́gẹ́ bí amòfin tí mo rí kó kù díẹ̀ káàtó. Tí mo bá ní ìkùnsínú tàbí ẹ̀hónú nípa nǹkan kan, bóyá ìjọba, bóyá ẹ̀ka ìjọba, bóyá èèyàn kan, ẹni tí mo ní ẹ̀hónú sí yẹn ó yẹ kí n sọ fún, kí n jẹ́ kó mọ̀, kó lè wá sọ níwájú wa ìdí
tó fi ṣe nǹkan tó ṣe. Ṣùgbọ́n nǹkan tí a rí ní ti Federal High Court human hair a rí wípé ìjọba àpapọ̀ nìkan ni wọ́n pè lẹ́jọ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tó ṣe òfin yìí a ò pè wọ́n lẹ́jọ́. Àjọ elétò ìdìbò a ò pè wọ́n lẹ́jọ́. Tèmi rò ní òye tèmi pé ó yẹ káwọn ẹ̀ka ìjọba méjèèjì yìí ó yẹ kí á pè wọ́n ṣàkíyèsí. Ẹ má dẹ̀ gbàgbé pé ní February 25, 2022 tí ààrẹ Buhari ń fi ọwọ́ sí àbádòfin ìyàtúntò ètò ìdìbò òṣèlú lórílẹ̀‐èdè yìí, wọ́n pè wá ṣàkíyèsí náà wípé section 84 sub 2 yẹn 12 wípé àwọn ò rò wípé ó tọ̀nà lábẹ́ òfin. Wọ́n dẹ̀ ṣàlàkalẹ̀ wọ́n pè wá ṣàkíyèsí àwọn ìlànà ẹsẹ̀ òfin 1999 tí òfin yẹn takò. Wọ́n pè wá sí lóòótọ́ wọ́n lè pè wá sí àmọ́ rò bóyá bí ọ̀sẹ̀ méjì síbí bóyá bí ọ̀sẹ̀ kan tí wọ́n gbé torí ààrẹ tún wá kọ lẹ́tà sí ilé ìgbìmọ̀ aṣòfin. Nígbà tí lẹ́tà yẹn débẹ̀ táwọn yẹn wò ó ní tí wọ́n sọ ni wípé lẹ́tà yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ pé òfin táwọn ṣe yẹn kó wá bí ó ṣe wà. Ní òye tèmi èmi rò pé ètò òṣèlú náà ló ṣì ń lọ ṣùgbọ́n ètò ìdájọ́ tí wọ́n ṣe ní ṣe ọjọ́ Friday àbọ̀jọ́ Thursday kọ́ bẹ́ẹ̀ ó kọ mí lóminú. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo rí tí ó kù ẹ̀ka tó wo fàpẹẹrẹ wọ́n gbé ìjọba àpapọ̀ lọ sílé ẹjọ́. Ẹni tó gbọ́n lọ sílé ẹjọ́ ń win ó bó jáwé olúborí. Ìjọba àpapọ̀ dẹ̀ ń yọ̀ inú wọn ń dùn. Ẹ̀sùn yẹ kí n sọ pé ó rú mi lójú. Èmi rò wípé kò yẹ ó yẹ kó sọ pé àwa náà máa wo kí la lè ṣe láti tẹ̀síwájú. Inú ìjọba àpapọ̀ ń dùn. Wọ́n dẹ̀ ń fi yé wa pé wọ́n ṣe sọ yẹn náà ló ṣe máa wà àwọn onígbègbèsẹ̀ kankan tẹ̀ ń fi wípé ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n lẹ́sọ̀ lẹ́ẹ̀kan bí ká ṣe máa wò ó torí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ náà kò yẹ kán wòran. Ó yẹ kí wọ́n gbìyànjú kí wọ́n yẹ àwọn nǹkan yẹn wò. Bákan náà a gbọ́dọ̀ mọ̀ kíní kan wípé ẹ̀ka kọ̀ọ̀kan ní ìjọba ló ní òmìnira. Lójú tèmi gẹ́gẹ́ bí amòfin èmi rò kó kù díẹ̀ káàtó àṣẹ tí ilé ẹjọ́ yẹn pa. Kí làṣẹ yẹn ni wípé ó lóun fagilé gbogbo ìlà 84/12 ó lóun fagilé. Ó tún wá tẹ̀síwájú kó fagilé nìkan. Ó ní kí Attorney General àti Minister for Justice kó yọ kúrò nínú ìwé òfin. Tèmi rò wípé a ti fẹ́ máa kọwọ́ bọ nǹkan tó jẹ́ iṣẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin. Ó yẹ ká a ti sọ pé nǹkan tí wọ́n ṣe yẹn ó lòdì sí òfin fún ìdí èyí àti fagilé. Ẹni tó bá dẹ̀ kù àwọn ilé ẹ̀kọ́ gbé ìgbésẹ̀ láti rí wípé nǹkan tí ilé ẹjọ́ ti dá yẹn o. Àfárá ẹ̀ ni wípé ìjọba àpapọ̀ lẹ́tọ̀ọ́ láti wá ṣe nǹkan pè ní gazette wípé wọ́n ti ṣe ìdájọ́ báyìí pé òfin báyìí àwọn gbogbo nǹkan yẹn lèmi rò pé ó ní ètò kò dẹ̀ sí nǹkan tó yẹ kó kan wá lójú. Lóòótọ́ a ti ń súnmọ́ ètò àmì ìbò gbogbo 2023 and that is tó wà níwájú wa ń sìn nìyẹn. Tó bá máa ṣẹlẹ̀ lẹ́yìn ààwẹ̀ onígbàgbọ́ àti ààwẹ̀ àwọn mùsùlùmí ẹ máa rí nǹkan tó máa ṣẹlẹ̀. Àwọn nǹkan tí ara mẹ́rin rí ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ ìbò àwọn olóṣèlú géèmù yẹn yé wọn díẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní jù. So màá kàn rán àwọn èèyàn wa pé tó bá ṣe ń wáyé kí a máa yára láti gbọ́ ká lọ́ra láti fèsì. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa jù síta tí a bá dẹ̀ ṣọ́ra. Àkọ́lá tó lè tán sọ ẹ̀ báyìí mo fẹ́ sọ pé kò sí bó ṣe kan èmi àti yín. Mo fẹ́ lè sọ bẹ́ẹ̀. Ìdí ni wípé wọ́n sọ nípa àwọn tó wà ní ètò ìṣàkóso ìjọba tí wọ́n fẹ́ kópa nínú ètò ìbò inú ẹgbẹ́ pátì wọn tí wọ́n fẹ́ kópa nínú ìbò gbogbogbò. Ìgbà wo ló yẹ kán fi orí ìtẹ́yẹn sílẹ̀? Níta àwọn dẹ̀ ń wò ní wípé àwọn máa ń lo ipò tí wọ́n wà yìí fún àǹfààní ara wọn tó lè ṣe ìpalára fáwọn míì. Ẹ wo fàpẹẹrẹ wọ́n sọ̀rọ̀ nípa àwọn political appointees àwọn èèyàn tí a yàn sí ipò. Tí má jẹ́ gómìnà báyìí tí mo fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì àti súnmọ́ election year tí mo dẹ̀ mọ̀ pé delegate la fi máa ń dìbò yẹn ni àwọn èèyàn tó fẹ́ lọ di ìbò. Wọ́n lè sọ fún mi pé mo lẹ́tọ̀ọ́ láti kó àwọn tó bá mi ṣiṣẹ́ wá láti wá dìbò fún mi. Tí n bá ní mo yan 100 kan olùbáṣiṣẹ́ ní ètò ìbò kù bí fẹ́rẹ́ńjógí tí mo yàn wọ́n bẹ́ẹ̀ yẹn ó mì pa àwọn 100 kan tí mo yàn yẹn lẹ́tọ̀ọ́ láti wá dìbò fún mi. Kò dẹ̀ sí ẹni tí ó bá jẹ́ olùdíje sí kejì mi tí ó lè fẹ̀yìn mi balẹ̀ torí pé láì tiẹ̀ kúrò nínú ọ́fíìsì mo ti ní àwọn 100 kan tó fẹ́ dìbò fún àwọn tó dẹ̀ fẹ́ dìbò wá wọ́n jẹ́ 102
mo ti lọ́gọ́rùn-ún kan, so ọgọ́rùn-ún kan mo ti ó mi kò mo ti jáwé olúborí láti ti dìbò. Àwọn nǹkan táwọn tí ó ṣòfin yẹn rò nìyẹn wípé ó máa ń fáwọn tí ó ní agbára láti yan àwọn èèyàn ní ààyè àǹfààní ju tàwọn ẹgbẹ́ wọn lọ, pé kò kí ń sí level playing ground láti jẹ́ kí yẹn má wáyé pé tó bá ti bá mọ̀ kó fẹ́ dìbò ó fẹ́ ṣe delegate nínú ẹgbẹ́ ẹ̀ tó bá ti kó oṣù mẹ́ta kọ̀wé lẹ̀, tí wọ́n ní kẹ́yìn kan kọ̀wé lẹ̀ ní oṣù kan, ìwòye tí wọ́n ní bó oṣù kan kéré lẹ́yìn oṣù kan wọ́n á tún padà wá, ó túmọ̀ sí pé ó pàdánù nǹkan kan oṣù mẹ́ta, àgbà tó bá fọ́n sọ pé ó padà lóṣù kẹrin nǹkan lè ti kúrò níbi tí òfin sí lẹ́yìn sọ fún àwọn pé tó bá gbọ́ kọ́ yára láti gbọ́ láti fèsì torí pé àwọn èèyàn tọ́jọ́ ń ṣe síra wọn ọ̀rọ̀ wọn yéra wọn. Gbogbo àwọn tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin reps àti senate lára wọn ti ṣe gómìnà rí, lára wọn ti ṣe commissioner rí, ní tí wọ́n ń sọ yé wọn. Ṣùgbọ́n àwọn tí ó wà ní executives mọ̀ wípé àwọn gangan ní òfin tí wọ́n tá ń sọ ní section 84(12) electoral act as amended àwọn ló ń bá wí, torí pé ní senate ní rep ó níye àwọn tí wọ́n lé, àwọn tí wọ́n dẹ̀ èèyàn dẹ̀ ní wọn ka àwọn yẹn sí àwọn tó lẹ́tọ̀ọ́ láti dìbò. Ṣùgbọ́n tí gómìnà bá yàn, tí ààrẹ bá yàn, tí deputy governor bá yàn, tí vice president bá yàn ní ẹ̀tọ́ láti dìbò. Ọ̀rọ̀ mi yẹn yé wa. So fún ìdí yìí làwọn wò pé àwọn tó máa ń kó wá dìbò, ok fàpẹẹrẹ báyìí ẹgbẹ́ olóṣùṣọwọ̀ APC wọ́n fẹ́ ṣe convention wọn ní 26 or 27 of this month, that's next week Saturday, and this week Saturday now wọ́n fẹ́ ṣe, tó túmọ̀ sí wípé àwọn tá à ń sọ ìta àbá ṣọ́ra àwọn gómìnà igbákejì gómìnà ààrẹ àti igbákejì ààrẹ wọ́n á ní èrò tó pọ̀ jù nígbà tí fẹ́ dìbò yẹn, torí gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ pé ok a ti gbà pé o lè ní special advisers and àwọn tá a bá jẹ́ pé special advisers yẹn lẹ́tọ̀ọ́ láti wà ní ibi tá a ti fẹ́ dìbò. Commissioners bó mo lè sọ pé mo yan 50 commissioners wọ́n lẹ́tọ̀ọ́ láti wà ń bẹ̀, tá a bá kó wọn jọ papọ̀ ó túmọ̀ sí pé àwọn yìí láwọn gómìnà bá sọ pé ibi táwọn ń lọ lélẹ́yìí àwọn èèyàn tí ò ṣe gómìnà tí wọn lágbára níbi kankan ó túmọ̀ sí pé wọ́n kàn máa wòran ni, torí pé láì tí ì dìbò àwọn gómìnà igbákejì gómìnà ààrẹ igbákejì ààrẹ ti ní èrò tó pọ̀ ju àwọn tí ò fẹ́ dìbò lọ. tẹ́mi dẹ́rù gbogbo lé wọ́n ń ṣe ká lè ní tí màá pè ní very viable and strong internal democracy, tájẹ́ wípé àwa èèyàn la máa fúnra wa yan àwọn tó máa jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú, kò ní pé àwọn gómìnà jókòó sí government house wọ́n á ti náwó pé ẹ̀ta fẹ́ fàwọ́ sókè lélẹ̀ wọ́n ṣàmà wọlé ṣe bí tí wọ́n ti kó àwọn èèyàn mi lọ àbáwọn ló fẹ́ dìbò fún mi, commissioners ò dìbò against governor torí pé ó fẹ́ padà sí ààyè ẹ̀. So fún ìdí èyí lẹ́kìn sọ wípé káwọn èèyàn wa ẹ jẹ́ ká máa wo bó ṣe ń lọ ká dẹ̀ máa wo bó ṣe ń yí, kí á máa tètè sọ wípé a fẹ́ máa sọ̀rọ̀ àlùfàǹṣá torí pé gbogbo wọn lọ̀rọ̀ wọn yéra wọn wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe. Látàrí Olúgbénga mọ́bìnrin látàrí gbogbo nǹkan tẹ́ ẹ sọ ó ní oríṣiríṣi ìbéèrè tí mo fẹ́ béèrè ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látàpá bí ẹ sọ síwájú lẹ́ẹ̀kan wípé gbogbo nǹkan tí wọ́n fà lọ fàbọ̀ ìta bá ní ká rò dáadáa pé kò kàn wá, ṣùgbọ́n ètò wá jẹ́ ká wò ní ẹnu lọ́lọ́ yìí tí wọ́n fi ọ̀rọ̀ wá ìyẹn ààrẹ tẹ́lẹ̀ rí tán pé ọ̀gbẹ́ni Bukola Saraki lẹ́nu lórí ọ̀rọ̀ pé ó ṣe pé kí ọ̀dọ́ kí ó máa du ipò àbí kò ṣe. Ẹ wá jẹ́ ká wò wípé àwọn ọ̀dọ́ tó ti wá jẹ́ wípé bóyá wọn ò sí lára àwọn ìgbìmọ̀ yìí tó jẹ́ pé bóyá bí ọ̀rọ̀ yìí ò yé, ṣé atúmọ̀ àtàbá ní ká wò dáadáa ṣáà tún sọ wípé bóyá ọ̀rọ̀ yẹn náà kan àwọn náà ni. Atọ́kùn mi sọ pé ọ̀rọ̀ yẹn ò kàn wá, wọ́n tí mo fẹ́ fààyàn ni wípé kò tí ì kàn wá. Ọ̀rọ̀ pé a fẹ́ yan delegates nínú ẹgbẹ́ òṣèlú kò tí ì kàn aráàlú, nígbà tá a bá gbé ẹni tí wọ́n fẹ́ gbé tán ló tó kàn wá. Tí mo gbé àṣọ pé kò kàn wá mi sọ pé ó kàn wá ṣùgbọ́n directly kò tí ì kàn wá. Ó kàn commissioners tó fẹ́ lọ ṣe delegates ọ̀ tó fẹ́ kàn yan sí ipò. Nípa ti tẹ́sọ nípa ti àwọn ọ̀dọ́ ẹlẹ́rìí ló máa ń kọ́fẹ̀ ẹlẹ́rìí ló máa ń kọ́fẹ̀ tí a bá ń retí wípé wọ́n á pè wá wípé àyè ìtọ̀dọ̀ ni yá lọ jókòó sí à ń tanra wa jẹ ni. A lè fojú bọ̀rọ̀ gbọ́ ọmọ lọ́wọ́ èkùrọ́. Tí a bá wò dáadáa ọ̀dọ́ àti obìnrin ló pọ̀ jù lórílẹ̀‐èdè gbogbo tó wà lágbàáyé, Nàìjíríà dẹ̀ jẹ́ ọ̀kan lára ẹ̀. Àwọn tó dẹ̀ ń dìbò náà ọ̀dọ́ àti obìnrin ló pọ̀ jù, ẹ lọ wò ó ọkùnrin ò pọ̀ púpọ̀ àgbàlagbà ọkùnrin ò dẹ̀ pọ̀, obìnrin ní forítì wọ́n ní faradà wọ́n dẹ̀ máa ń fẹ́ pé
ọ̀rọ̀ nǹkan máa ń ká obìnrin lára ju ọkùnrin lọ wọ́n dẹ̀ máa ń gbé nǹkan lórí bẹ́ẹ̀ ni àna àwọn ọ̀dọ́ ẹ̀rọ èèyàn wá jẹ́ ara kò rí bẹ́ẹ̀ ọ̀dọ́ nítorí egun sì wà agbára wà wọ́n tó bá di pé ìjókòó rèé fún olórí ọ̀dọ́ ń débẹ̀ lẹ́gbẹ̀sọ lẹ́ẹ̀kan pé kò ń ṣọ̀rọ̀ wípé wọ́n ní ọ̀dọ́ wọ́n fẹ́ nípò bí àwọn sọ pé obìnrin àwa gan máa sán tòbí àbí ṣòkòtò wa ni kí á dẹ̀ sọ nǹkan tá a fẹ́ kò dẹ̀ ń ṣe nǹkan tá a máa sọ pé aṣọ lẹ́ni ó dẹ̀ fẹ́ rí bẹ́ẹ̀ lẹ́ni à ń tanra wa jẹ ni nítorí pé àlefọjọ́ kan bọ́mọ tó bá rù yọ nínú ìwòye tèmi a ti ń sọ ó tó bí ọdún 2-3 báyìí wípé ká fún ọ̀dọ́ láàyè ṣùgbọ́n tá a bá máa bára wa sòótọ́ ọ̀rọ̀ ṣáwọn ọ̀dọ́ rẹ́dì ṣé wọ́n ṣe tán. Ibi tí mo tẹ̀ mú ìbéèrè mi gan lọ nìyẹn pé ṣé àwọn ọ̀dọ́ tí àwa ọ̀dọ́ tí a wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pẹ̀lú àfojúsùn yìí ṣé ẹ rò pé tí ọ̀dọ́ bá tiẹ̀ dé ipò á tiẹ̀ lè fakọyọ. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni torí pé Ọlọ́run fún ọ̀dọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ìmọ̀ òye tí ò fún àwọn àgbàlagbà nítorí pé wọ́n ní ẹ̀sìn wòyí ló mọ àbí ehoro wòyí ló mọ kinní kan wòyí lé ọgbọ́n òye tí Ọlọ́run fún àwọn ọ̀dọ́ mi ò ní tàn wá o mi ò rírò ẹ̀rí tí a bá gbàgbọ́ máa fún alápẹ̀rẹ̀ kábíyèsí mi ò tó bẹ́ẹ̀ o bọ̀ ẹ dáríjì mi onírìṣà ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá 2 tí ẹ bá wo iṣẹ́ ribiribi àrà tí bàbá yìí ń dá ní ilẹ̀ Ẹ̀fẹ̀ ní ilẹ̀ Yorùbá lórílẹ̀ Nàìjíríà ní gbogbo àgbáláyé mo sọ pé mi ò rírò ẹ̀rí kí lọ́jọ́ orí wọn bàbá ò tí ì pọ̀ ọmọ 50 ọdún bàbá joyè bóyá wọ́n ti pọ̀ ọmọ 40 ọdún ṣùgbọ́n ìwà wọn ìṣe wọn ọ̀rọ̀ wọn ìṣerìn wọn ìrìn agbani àgbàtà sọ wípé tí onírìṣà báwo ni á múra lẹ́yìn sọ lẹ́ẹ̀pẹ́ bẹ́ẹ̀ ni ọ̀dọ́ Ọlọ́run fún wọn lóore ọ̀fẹ́ bẹ́ẹ̀ sì kọ́ torí pé ọ̀dọ́ gan ò múra fún ipò aṣíwájú tábà wọ̀ ní tá ń sọ lẹ́ni wọ́n ti múra fún ipò aṣíwájú yìí láti tó 20 ọdún wọ́n ti rìn mọ́ àwọn àgbà wọ́n ti ń bá àgbà jẹ wọ́n ti mọ kí ni bó ṣe bá gbà ní báwo ló ṣe máa ṣẹlẹ̀ ní ṣe bẹ́ẹ̀ nígbà tí ipò aṣíwájú yẹn wá dé típò olórí aládé wá dé kò bá bàbá lójijì àbá ti múra álẹ̀ tẹ̀bádẹ̀ wò bàbá láti bàtẹ́ bàbá ti jẹ ọba bí ọdún 7 sẹ́yìn báyìí láti day 1 lọ bàbá ti ń ṣèṣe ọba ẹlẹ́dìí pé ojoojúmọ́ ni bàbá tún gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ sí ẹ sọ pé bẹ́ẹ̀ ni tọ́dọ̀ bá ṣe olórí ọ̀dọ́ tó ṣetán láti ṣe olórí wa mo fẹ́ sọ fún wa Nàìjíríà á bí ti Amẹ́ríkà ẹ bá gbàgbọ́ àwọn tó ń ṣe yahoo jù àwọn ọmọ Áfíríkà ọmọ Nàìjíríà ni ọpọlọ náà fi ń ṣe o ọdẹ ò lè ṣe o nǹkan tí ò ní ṣe lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Ẹ̀fẹ̀ nìyẹn pé àwọn ọ̀dọ́ tá a ní yìí tí a bá kó wọn jọ tá a ṣẹ̀tọ́ fún wọn tá a jẹ́ kán mọ̀ wípé wọ́n ní ọ̀la tá a jẹ́ kán mọ̀ wípé ibi tó lè dùn tó lè pọ̀ tó lè pẹ́ wà ju nǹkan tó ń ṣe yìí lọ bàbá ń ṣe so ilé kí n sọ pé ó ṣeé ṣe kí ọ̀dọ́ ṣe olórí kó dẹ̀ ṣe dáadáa ẹ lọ́wọ́ àwọn gómìnà wa kọ̀ọ̀kan Donald Duke governor Cross River nígbà tó ṣe governor ọjọ́ orí ẹ̀ ò tí ì pògójì wọ́n dẹ̀ rọra àwọn governor tó ṣe dáadáa ẹ lọ wo Fáṣọlá wọ́n tó ṣe gómìnà Èkó ọjọ́ orí wọn ò tí ì pé 40 wọ́n ṣe dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi hàn pé ọ̀dọ́ tá a bá fún wọn láàyè wọ́n á ṣe dáadáa wọ́n àwọn ọ̀dọ́ tí mo dárúkọ yìí rí pé àwọn fúnra wọn ti ń wà ní ìgbáradì ṣíwájú àsìkò tí ipò àṣẹ dọ́wọ́ wọn bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀dọ́ wa ò rẹ́ láti ní ìforítì àti ìfaradà owó wàràwàrà náà wá. mo sọ̀rọ̀ nípa onírìṣà bàbá ti ń ṣiṣẹ́ owó bóyá wọ́n ti wà ní ọmọ 20 ọdún ó lé díẹ̀ wọ́n ti mọ̀ wípé èèyàn máa ń tẹpá mọ́ṣẹ́ ni o wọ́n ti mọ̀ wípé àtẹ́lẹwọ́ ẹni ò kí ń tan níjẹ́ o bàbá ti bẹ̀rẹ̀ bàbá ti lówó kí wọ́n tó jọba nífẹ̀ẹ́ bó ní wọ́n jọba wọn ti pọ̀ ọmọ 40 ọdún ó mì kí wọ́n ti lówó 15 years 10 years owó tí a lè sọ pé owó tí ó mọ́ nítorí bàbá lọ invest in real estate Rájí Fáṣọlá ó ti gba ẹsẹ̀ ẹ̀nu ilẹ̀ ti ta sí
so ó túmọ̀ sí wípé nígbà tó ti jíyàn ó ti mọ̀ wípé mo fẹ́ tẹpá mọ́ṣẹ́ ni ó dẹ̀ yan iṣẹ́ agbẹjọ́rò láàyò kò dẹ̀ ṣe mẹ́lẹ́ kò ṣọ̀lẹ tẹ́ bá wo igbákejì ààrẹ náà so but àwọn ọ̀dọ́ wa lójú tèmi wọ́n fẹ́ ọlà òòjọ́ owó tí wọ́n ṣiṣẹ́ fún ni wọ́n wá wọ́n lọ sọ pé owó tá a bá ṣiṣẹ́ fún kò ń tọ́jọ́ and desperation á wọ̀ ọ́ ìgbàgbọ́ wípé well mi ò tẹ̀ fẹ́ ọlá mi ò tẹ̀ mọ̀ fẹ́ mọ̀ ọlá èní nìkan so ní ìwòye tèmi bẹ́ẹ̀ kọ́ torí pé àwọn ọ̀dọ́ wa ò ṣe tán tẹ́bàdà àwọn ọ̀dọ́ tó bá jàjà wá wà ní ipò yẹn ìwà tí wọ́n máa ń wù kò ń ṣe ìwà tó ń mórí yàbí múnú dùn tó lè jẹ́ kẹ́ sọ wípé kí ọ̀dọ́ wà ń bẹ̀. tọ́ ẹ̀yin ara ilé òun náà ni ẹ̀sìn gbọ́ tí a ti ń fà látẹ̀ nǹkan ṣùgbọ́n àwọn ni ó kú òkú báyìí ni ìbọn mọ́ ń ro nítorí náà àti ẹ̀ tí ì ṣetán rárá ìṣẹ̀fẹ̀ máa mẹ́yẹ bọ̀ lápò ní ṣùgbọ́n mi máa ń sọ wípé kò ní dá kí ìtọ́gbẹ̀ lẹ́nu nítorí náà ẹ jẹ́ ká sáré dókè lọ́n lọ́rẹ̀ mú mi má ì kúrò mẹ́ẹ̀ tó rán padà bọ̀. padà èèyàn ara lè fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò yín ètò wa Kaaro Oojire ní ìkànnì KAFTAN television Yorùbá náà ní ẹwà ẹ̀yin abala bó ṣe ń lọ náà sì ní ẹwà ẹ̀ tètè wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ̀ fìdílé nǹkan kí àjọ máa bá ètò lọ ẹ kú atótónu àtẹ̀kọ́ àlejò wa. mo ti wá ní ìbéèrè kan ní tèmi pé àbádòfin yìí bí wọ́n ṣe fagilé yìí ipa olè tẹ̀rọ pé yóò kó ní ìdìbò gbogbogbò tó ń bọ̀ ti ọdún 23 ipa olè rò pé yóò kó ní orí ìdìbò náà. A gbọ́dọ̀ fọgbọ́n ṣe ni a gbọ́dọ̀ fọgbọ́n ṣe ni torí pé àjọ elétò ìdìbò ti ń pariwo pé gbogbo nǹkan tí a ń ṣe yìí a mú àkùdé bá iṣẹ́ tó yẹ káwọn ṣe torí pé ètò ìdìbò ti ní gbèdéke ọjọ́ tá a gbọ́dọ̀ fi ṣe gbogbo ẹ̀ fàpẹẹrẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ́ APC máa ṣe èèyàn sípò àwọn olùdarí wọn ní ìjọba àpapọ̀ national officers wọn ní weekend tí a wà yìí tó túmọ̀ sí wípé tí a bá rẹni tí ó dìbò báyìí tí ó ti kọ̀wé fipò sílẹ̀ ní oṣù kan oṣù mẹ́ta mo lè lọ ilé ẹjọ́ kí n sọ wípé àwọn tí ó gbára jọ dìbò yìí ni wọ́n ṣe lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà adẹ̀lẹ̀ pé lọ́wọ́ ẹ̀kọ́ láronú omi lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kan ní wípé ètò tí ẹgbẹ́ òṣèlú APC ṣe kò wà ní ìlànà òfin orílẹ̀-èdè Nàìjíríà ó wá túmọ̀ sí pé ìjẹ́ táwọn yẹn bá wá ṣe nípa wípé ayan tó fẹ́ ṣe ó fẹ́ gbàpò tí ààrẹ ó ṣe kí àkùdé bá ìjọba tá a bá fẹ́ ṣe kíákíá ká ṣe ká má fààyè lẹ̀ fún gbogbo nǹkan tí ó ń wọlé yìí tábàdé gbàgbé ètò ìdájọ́ àbí ìdájọ́ ṣáà máa ń ṣe àkùdé fún ètò ìjọba àwa ara wa lórílẹ̀-èdè Nàìjíríà tá bá lọ wo ìtàn dáadáa lọ́wọ́lọ́wọ́ gan báyìí tí ilé ẹjọ́ kan bá dá ẹjọ́ kan bí tí ìpínlẹ̀ mi á dá ẹjọ́ kan bí on the same subject matter ilé ẹjọ́ tó dẹ̀ dájọ́ ẹ̀dẹ̀ ni wọ́n ní agbára kan tó ń pè ní coordinate jurisdiction tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí torí òfin ìkan lòfin ìkànnì òfin application ìkànnì kò sí yàtọ̀ ẹni tí n bá dá ní Ondo state náà ló yẹ kí alájọ Ògùn dá torí pé kan lòfin ó ní kí n interpret ni it should be same interpretation torí pé a ní nǹkan tá à ń pè ní precedent àlàkalẹ̀ ti wà tí ma ẹ̀wò lè sà tá bá ti sọ but lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ń ní ìjà ìdájọ́ tó máa ń yàtọ̀ síra lórí issue kan náà pẹ̀lú nǹkan tó so ní ètò ìdájọ́ tó ń ṣe yìí màá fẹ́ ká tètè ṣe kíákíá ká tètè tidy up loose ends ká má yẹ kó tún ṣe ìpalára fún ìbò àpapọ̀ torí pé ìbò àpapọ̀ yìí ìbò tá a fẹ́ dì by 2023 àti ìdírú ẹ̀ rí ìdílé lẹ́yìn o wọ́n fẹ́ kí agbára àbí ipò ààrẹ kó wá sí agbègbè kan àwọn kan láwọn ò fẹ́ àwọn kan láwọn fẹ́ bí tó ti lágbára nìyẹn nígbà tá a ṣe ti 2015 a ní kí agbára kó lọ sí Òkè Ọya buhari sọ pé ibi tó fẹ́ lọ nìyẹn dó ẹgbẹ́ òṣèlú PDP àwọn ní rárá kó remain pẹ̀lú southern part torí pé Dr. Jonathan àwọn fẹ́ kó ṣe táàmù kejì
ṣùgbọ́n ìwòye àwọn èèyàn ni wípé Yar'Adua ti bẹ̀rẹ̀ first term midway ẹ̀ bẹ́ẹ̀ wà tó lọ́dún mẹ́ta ní ọlọ́jọ́ dé ni Dr. Jonathan Goodluck parí tẹ̀ náà yẹn tí wọ́n dẹ̀ díje tí wọ́n dẹ̀ wọlé yàrá tó pé wọ́n wọlé ṣùgbọ́n àwọn claim pé àwọn fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì tàwọn táwọn dẹ̀ sọ pé táwọn èèyàn sọ pé rárá ọdún mẹ́jọ òkè ọya ò tí ì pé ẹ jẹ́ kọ́dún mẹ́jọ wọn pé now nígbà tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn tọ́dún mẹ́jọ òkè ọya ti pé kó wá sí ọdún mẹ́jọ tí wá ti pé ń bí kó padà tó dẹ̀ padà sàn náà àwọn sọ́ọ̀sì kó padà wá síbí àwọn kan ní rárá kó sì wà lókè lọ́hùn ó túmọ̀ sí pé ẹgbẹ́ tí ò bá kíyèsára òfin tá à ń ṣe tá ò mọ̀ túmọ̀ ẹ̀ yìí a lè lò against ẹgbẹ́ tí a bá fẹ́ àwọn alágbára lè lò against ẹgbẹ́ tá a bá fẹ́ pé ní òṣèlú Nàìjíríà mẹ́ẹ̀ká tara wa jẹ aláwọn kan tá ń pè ní àfọ̀bàjẹ́ gbòóbí ló dẹ̀ wà wọ́n á lúgọ̀ sí kí la lè lò fún àwọn èèyàn tá a fi pa àwọn lẹ́nu mọ́ so máa bẹ àwọn èèyàn wa ní gbogbo ibi tí agbára bá wà ní ètò ìdájọ́ ètò òṣèlú ilé-ìgbìmọ̀ aṣòfin àti ibikíbi wípé ká rọ̀lá Nàìjíríà. ṣé àwọn afọbajẹ yìí wọ́n ní agbára ju òfin lọ ni. mi sọ bẹ́ẹ̀ mo ní pé tí a bá ti fi wọ́n tó gírí ò bá lanu alágbá ò lè wọ bẹ̀ ni mo ṣe ń bẹ àwọn èèyàn nípa ọ̀rọ̀ judgement Federal High Court Umuahia in respect of section 84 sub 12 pé ká fọgbọ́n ṣe é ká má jẹ́ kó di tọrọ fún kálé àwọn tó bá mọ̀ pé àwọn wà agree pẹ̀lú judgement yẹn tó dẹ̀ jẹ́ interested party or necessary party kan approach court kó dẹ̀ ṣe ní kíákíá láàrin oṣù kan sóṣù mẹ́ta ká ti determine finally ká ti mọ position ilé ẹjọ́ torí pé tó ṣì wà nílẹ̀ báyìí ni wípé section 84:12 kò sí mọ́. tó ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ pẹ́ yín náà lẹ mọ òfin torí wọ́n ní ẹni tó bá mọ òfin náà ni gbogbo ẹni yóò yé ṣùgbọ́n ọ̀rọ̀ tí a ti àwọn àǹfà lọ tí à ń fà bọ̀ ǹjẹ́ wọ́n tẹ̀lé appeal fún gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀. yes nǹkan tí mo sọ náà nìyẹn wípé Federal High Court tí wọ́n ti dá ẹjọ́ lọ́sẹ̀ tí a lò tán yìí ilé ẹjọ́ àkọ́kọ́ nìyẹn a dẹ̀ ní ilé ẹjọ́ mẹ́ta tí ọ̀rọ̀ lè lọ ká tó gbà fọlọ́ àkọ́kọ́ ni wọ́n sì wà yìí èkejì ni Court of Appeal ó ní agbára láti wo nǹkan tí ilé-ẹjọ́ Federal Court or High Court bá ṣe ó ní agbára láti wá sọ pé bẹ́ẹ̀ ni mo fi òǹtẹ̀lú pé wọ́n ṣe dáadáa bẹ́ẹ̀ kọ́ mo fagilé wọn ṣe dáadáa wọ́n lẹ́tọ̀ọ́ láti lọ sí ilé-ẹjọ́ gíga ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí wọ́n bá dá mẹ́rin tó bá tún tẹ́ wọn lọ́rùn náà wọ́n lẹ́tọ̀ọ́ láti lọ sí ilé-ẹjọ́ tó ga jùlọ Supreme Court of Nigeria ìyẹn ni court tó ga jùlọ lẹ́yìn ilé-ẹjọ́ yẹn omi yòókù tún di ọ̀dọ̀ Baba God so wọ́n ṣe lẹ́tọ̀ọ́ láti lọ wọ́n sì ní ọ̀nà méjì láti lọ wọ́n lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n mo sọ lẹ́ẹ̀kan mo ní nígbà tí wọ́n gbẹ́jọ́ lọ sí Federal High Court ó yẹ kí wọ́n join National Assembly torí National Assembly ló ṣòfin wọ́n join National Assembly ó yẹ kán join INEC torí INEC ló fẹ́ make use electoral act wọ́n join wọn mo sọ lẹ́ẹ̀kan mo nígbà tí wọ́n á dá ẹjọ́ yẹn tán mo ní federal government ń yọ̀ èèyàn lù mí tó yẹ kí n fa ojú ro kójú tì mí mò ń rẹ́rìn kò yà ó jẹ́ dáa òun láìkẹ́ bó ṣe lù mí yẹn òun láìkẹ́ yẹ ká ti máa fura pé mo lè sọ pé síwájú àsìkò yẹn ni ààrẹ ti sọ àwọn nǹkan kan mo ní lẹ́yìn ìgbà yẹn náà ni wọ́n kọ ìwé lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà wípé kí wọ́n tún òfin yẹn ṣe tí wọ́n dẹ̀ yiri ẹ̀ wò táwọn dẹ̀ rò wípé kò tó táwọn fẹ́ tún ṣe mẹ́ táwọn ti ṣe yẹn náà dáa bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn nílé ẹjọ́ wa sọ wípé òun fagilé ṣàkóso jọ gàtí kò jọ gàtí lẹ́yìn sọ pé káwọn èèyàn wa ẹ jẹ́ ká bẹ̀ wọ́n níta bá mọ̀ pé wọ́n fẹ́ ṣe wọ́n ti dá ẹjọ́ tó bá mọ̀ pé kò tẹ́ wọn lọ́rùn kan ṣe kíákíá tó bá ti tẹ́ wọn lọ́rùn kan ṣe bí òfin yẹn ṣe sọ ká dẹ̀ tẹ̀lé wọ́n fi ìwélẹ̀ lóṣù kan wọ́n fi ìwélẹ̀ lóṣù mẹ́ta kò sí bó ṣe pa èmi àti yín lára ìfowópamọ́ ti máa pa wá lára ni pé ẹni tí wọ́n máa fà kalẹ̀ ó lè má ṣe ẹni tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí ibi tó ti máa kàn wá nìyẹn níta bá ti gbé fún wa náà là á tẹ̀lé. tó gẹ́gẹ́ bí amòfin tí ẹ jẹ́ ìgbésẹ̀ wo gangan ló yẹ kí àti àjọ INEC ní o àti ìgbìmọ̀ aṣojúṣòfin lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbésẹ̀ wo lẹ lérò pé ó yẹ kí wọ́n gbé. Wọ́n á kọ́kọ́ lọ sí ilé ẹjọ́ wípé ìdájọ́ tí wọ́n ṣe yẹn ó kan àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n
tó wọ̀ ló máa ń kan lọ́rọ̀ pé ṣùgbọ́n fún ìdí kan tàbí òmíràn tí ó hàn sójú àwọn tí ó gbé ẹjọ́ yẹn lọ wọn ò pe àwọn pé àìdẹ̀ pé wọ́n yẹn àwọn rí bí òkú òru torí àwọn ò lè fàjẹ́ mọ̀ pé ẹjọ́ wà nílé ẹjọ́ wọ́n á sọ yẹn tí ilé ẹjọ́ bá ti rí pé òótọ́ ni wọ́n wá ní pé àwọn fẹ́ join láti lè pe ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn torí ó dájú pé ìjọba àpapọ̀ nípa ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn báwọn fẹ́ join láti pẹjọ́ kò tẹ́ mi lọ́rùn tí wọ́n bá ti gba àbá yẹn wọlé wọ́n á wá ṣẹ̀ wá gbé ìwé lọ pé a fẹ́ sọ wípé ìdájọ́ bí kò tẹ́ wa lọ́rùn so tí wọ́n sọ ni wípé òfin fún wọn láàyè láti lọ sí ilé ẹjọ́ yẹn gbàtẹ́ ń ṣe gbélé àwa ò gbọ́ a ò mọ̀ ṣùgbọ́n ti ṣé báyìí ó ti kàn wá báyìí o a fẹ́ lọ sí òkè láti sọ wípé ìdájọ́ yìí a ò faramọ́ tí ilé ẹjọ́ bá ti grant application yẹn wọ́n á approach court of appeal wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ sọ pé bẹ́ẹ̀ ni òótọ́ ni ó dẹ̀ kàn yín wọ́n á sọ ìdí tó fi kàn wọ́n tí wọ́n ti lè sọ yẹn tí ilé ẹjọ́ ṣe pé ó dẹ̀ kàn wọ́n lóòótọ́ o ẹni tí wọ́n wá grant wọ́n wá lọ sókè pé ó kàn wá wọn pè wá sí ìyẹn gan tó nǹkan tí wọ́n fi lè fagilé ìdájọ́ yẹn. nínú àwọn aṣòfin àti àwọn àjọ INEC yìí tó bá jẹ́ pé àjọyọ̀ kan náà ló wá gbéra tó lọ sí ilé ẹjọ́ ńkọ́ wípé eléyìí kò tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ àjọ INEC nìkan ló tẹ̀ wá gbéra tó lọ sí ilé ẹjọ́ ojú wo ni ilé ẹjọ́ á fi gbà pé ṣe bí ó tiẹ̀ yẹ kó jẹ́ àwọn méjèèjì ni wọ́n á jọ wá pé bóyá ṣé èèyàn kan lè lọ àbí èèyàn kan lè lọ kó ṣe dandan kó jẹ́ àwọn méjèèjì ẹ ṣe mọ̀ pé ebi lè pa wá bákan náà bọ̀rọ̀ lè má dùn wá bákan náà ìyàtọ̀ lọ́dẹ kan tó kọ sí wa ó ju ara lọ bó lè ṣe àjọ elétò ìdìbò ló fẹ́ lọ òfin gbà wọ́n láàyè bó ṣe National Assembly ni òfin gbà wọ́n láàyè láti lọ tí wọ́n fẹ́ wò ní wípé ṣé nǹkan tí wọ́n sọ pé wọ́n gbé wá síwájú àwọn yìí ṣó kàn wọ́n lóòótọ́ báwo ló ṣe kàn wọ́n tá bá ti di pé lóòótọ́ ló kàn wọ́n wọ́n á gbà wọ́n láàyè tí mo dẹ̀ mọ̀ pé àwọn tó kù náà àwọn náà wá wípé àwa náà ẹjọ́ àfẹ́ pẹ̀lú torí pé ó kàn wá torí òfin National Assembly ni INEC ló fẹ́ ṣàmúlò ẹ̀ so ó kàn wọ́n. tọ́ tí wàá jẹ́ káwọ́ báyìí pé nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ kó tó di wípé tí wọ́n tiẹ̀ tún sọ pé wọ́n tún ṣe yìí nǹkan tí wọ́n mọ̀ sọ ni wípé ẹni tí ó bá di wípé bóyá ó di ipò kan mú pé bóyá bíi kọmíṣánná ni o tàbí tó ṣàjẹ́ kó di ipò òṣèlú kan mú tó wá di wípé bóyá ó tún fẹ́ díje fún ká sọ pé bíi ipò ààrẹ fún àpẹẹrẹ wípé tí ó bá ti di wípé ó fẹ́ díje tó bá ti ń kù bíi oṣù mẹ́ta sí ìdìbò gbogbogbò ìyẹn ipò ààrẹ yẹn ni ó yẹ kó fi ipò tí ó wà tẹ́lẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ní eléyìí tí wọ́n wá tún ṣe tí wọ́n sọ wípé kó tiẹ̀ tó di wípé ó fẹ́ fi èròǹgbà rẹ̀ hàn fún oṣù mẹ́ta ni ó ti yẹ kí ó ti fi ipò tí ó wà tẹ́lẹ̀ sílẹ̀ tàbá tó wá ní káwò ká gbé títí tàwọn ọ̀dọ́ sí ẹ̀gbẹ́ ṣé kò ní wá fẹ́ di wípé bóyá bíi pé bí ìrẹ́jẹ fẹ́ wà láàrin ẹ̀ pé bóyá ṣé yóò wá dọ́gba yóò rí bákan náà. ẹ ṣe mọ̀ pé dọ́gba àbí rí bákan náà yẹn ti bẹ̀rẹ̀ láti ìgbà tá a bá fẹ́ gbé olùdíje nínú ẹgbẹ́ òṣèlú ìyẹn ni nǹkan tá à ń sọ nípa section 84 sub 12 yìí wípé ká má fún àwọn tó wà ní ipò àṣẹ ní ààyè láti lè yan àwọn èèyàn tó fẹ́ dìbò fún wọn ju ti àwọn tó kù lọ tí a bá ti lè rí yẹn ṣe ká ti mọ̀ wípé àwọn tó fẹ́ dìbò bóyá àwọn olóyè ẹgbẹ́ bóyá àwọn péréte làwọn tó bá gómìnà ṣiṣẹ́ bóyá 10 bóyá 20 ni wọ́n fẹ́ darapọ̀ mọ́ àwọn 100 ó jẹ́ 100 ó lé 20 ogún ìkàtẹ̀wà pé ogún dìbò fún gómìnà a mọ̀ pé a ṣe ní 100 tá a lè sọ pé àwọn eléyìí o wọ́n wà lómìnira ara wọn tá a lè bá sọ̀rọ̀ tí 100 bá dìbò tí 50 àbí 60 bá ṣe ti ẹni tí kò ń ṣe gómìnà bóyá tí 30 join ti gómìnà ó jẹ́ 50 táwọn tó kù di fún yàn míì ó ṣòpẹ́ tó ń ṣe gómìnà yẹn tó ní 60 yẹn ó ti lu gómìnà ó ti gbé gómìnà ṣubú nǹkan tó fẹ́ fi kíní yẹn ṣe nìyẹn so fún ìdí èyí èmi rò wípé nǹkan tó ṣe kókó jùlọ ni pé tí àwọn ọ̀dọ́ bá ti mọ nǹkan tí wọ́n ń fẹ́ àti nǹkan tí wọ́n ń ṣe á dẹ̀ ṣe ṣe o kí n fún alápẹ̀rẹ̀ kan lẹ́nujọ́ mẹ́ta ní ẹkùn ìdìbò ìjọba Àkúrẹ́ North and Àkúrẹ́ South ẹni tí ó jẹ́ aṣojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin reps lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe bọ́dọ̀ ni
bóyá mi ò rò pé ó lè ti pé ọmọ 45 mi ò rò bẹ́ẹ̀. Ọ̀dọ́ ni àwọn tó dẹ̀ jùlọ tó dàgbà jùlọ wọ́n jọ díje ni, ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ dìbò wọn kálukú wọn bá wọn sọ̀rọ̀, wọ́n nígbàgbọ́ nínú òun ju àwọn tó kù lọ, wọ́n sì dìbò fún un. Lẹ́yìn sọ lẹ́ẹ̀kan pé téèyàn bá ti múra tó rẹ́dì tó mú nǹkan tó fẹ́ ṣe, ó rọrùn fún ọ̀dọ́ láti gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn ju àgbàlagbà láti gbà. Torí àwọn èèyàn ti máa wò pé àwọn àgbàlagbà yìí àti jọ wà nílé ó tó jọ́ mẹ́ta, àti mọ nǹkan tí wọ́n lè ṣe, àti mọ bí wọ́n ṣe tó, àti mọ ọgbọ́n tó wà lórí wọn. Ṣùgbọ́n ọmọ kékeré tó ṣẹ̀ ń bọ̀ yìí tí ó ní eegun dáadáa, tó dẹ̀ ní ìrírí, tó dẹ̀ ní ìmọ̀, á ṣe wá láǹfààní ju àgbàlagbà lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ. So fún ìdí èyí ètò ìdìbò wa ó fún ọ̀dọ́ láàyè, ó fààyè lẹ̀ fọ́dọ̀. Tí wọ́n bá dẹ̀ gbà kí a ṣe pé kọ́ máa jẹ́ kí gómìnà àbí ààrẹ máa yànyàn lọ́pọ̀ yanturu kó máa wá, màá sọ fún pé ọ̀dọ́ máa pọ̀ jù. Nítorí pé tẹ́ bá wo àwọn tó jẹ́ olóyè ẹgbẹ́ láti wọ́ọ̀dù dé ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀ dé national, wọ́n máa ń sábà ń jẹ́ ọmọdé lọ́pọ̀lọpọ̀ wáyé lọ wò. Alága lè jẹ́ àgbàlagbà o, méjì bọ̀tí bá ti máa wọn tó pọ̀ jù nínú wọn ọ̀dọ́ ọmọdé ló sábà máa ń pọ̀ jù lọ́wọ́lọ́wọ́ tá a wà. So fún ìdí èyí ó kù sọ́wọ́ àwọn ọ̀dọ́ láti lè wá ọgbọ́n láti kóra wọn jọ, nítorí pé níta ń sọ yìí náà ẹnu ọ̀dọ́ ò kí ń kó. Ìlara tẹ̀m̀bẹ̀lẹ̀kún sábà máa ń wọ́pọ̀. Ọjọ́wọ́ náà bí ọmọ àná oníṣìyàn tó bá ló a máa ń ṣe àwọn ọ̀tẹ̀ kéékèèké yẹn. Àwọn àgbàlagbà bóyá nítorí wọ́n ti bára wọn lò tipẹ́, wọ́n ti jà ìjà, wọ́n ti parí ẹ̀, wọ́n dẹ̀ ti wò ó pé wọ́kẹ́lá fẹ́ fìjà ṣe ìtókù báyìí ní ká ṣe pọ̀. Sọ àwọn àgbà ó máa rọrùn fún wọn láti kẹnu wọn kò ju ti ọ̀dọ́ lọ. Bẹ́ẹ̀ làwọn obìnrin náà ó rọrùn fún àwọn àgbà ọkùnrin kẹnu wọn kò ju àwọn obìnrin lọ. Tá bá lè mú àwọn eléyìí kúrò, mò ń sọ fún wa pé òṣèlú Nàìjíríà ọmọdé á pọ̀ ju àgbàlagbà lọ. Tó tí wàá jẹ́ kí a wò báyìí, gbogbo wa náà ni a mọ̀ pé ọ̀dọ́ wà, ọ̀dọ́ sì tún wà. Nígbà tí ẹ sì máa sọ síwájú lẹ́ẹ̀kan, nígbà tí Olúgbénga béèrè wípé ṣé ẹ tiẹ̀ lérò pé bóyá tí ó bá jẹ́ pé ọ̀dọ́ ló dé ipò pé bóyá ó máa fakọyọ, ẹni bẹ́ẹ̀ ni ẹ sì tún bẹ́ẹ̀ kọ́. Ibi tí mo ti wá fẹ́ fa ìbéèrè mi yọ ni wípé ní orí ọ̀rọ̀ ìbò tí ó wáyé ní Àkúrẹ́ tí ẹ mẹ́nu bà yìí, lóòótọ́ ni a mọ̀ pé ọ̀dọ́ ló wọlé, ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn la gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí a sì gbọ́ awuyewuye tí wọ́n ní wọ́n bu ẹnu àtẹ́ lu igbákejì gómìnà Oǹdó yìí, tí wọ́n sọ wípé ọwọ́ màdàrú wà nínú ètò ìdìbò yẹn, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gan tó tiẹ̀ di wípé wọ́n dìbò wọn tiẹ̀ mọ̀ ẹni tí wọ́n dìbò fún, tó jẹ́ wípé wọ́n lọ sanwó fún wọn tí wọ́n dìbò fún wọn ni. Tá bá wá sọ wípé a fẹ́ yan ọ̀dọ́ sípò, ọ̀nà owó gan lẹ lérò pé a lè gbà tó fi jẹ́ wípé ẹni tó tọ́ tó yẹ tó sì jẹ́ ọ̀dọ́ náà ni a yàn sípò. Kí kò ní ọwọ́ bàbá àsàlẹ̀ àbí nǹkan kan nínú. Electoral àtúnṣe ṣàtúnṣe yìí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe gan tí wọ́n bá jẹ́ ká mú lò gbogbo tẹ́ ń sọ yìí ni a lọ sí òkun ìgbàgbé. Nǹkan tẹ́ ń sọ nípa pé ká fi ọwọ́ agbára tàbí ká lo nǹkan láti lè jẹ́ kí ó yí èròǹgbà àwọn èèyàn padà, ó ti wà nínú Electoral Act 2022 amended, tó jẹ́ pé tí wọ́n bá lò ó, mo fi dá wa lójú pé ìlú yà tẹ̀síwájú. Nípa nǹkan tẹ́ wá béèrè, níwòye tèmi, èmi ò rò wípé nǹkan tí wọ́n ń sọ yẹn wípé ó fẹsẹ̀ múlẹ̀ dandan. Ìdí ni pé kò sí olóṣèlú tí ò kí ń ṣe màgòmágó, wọ́n lò tó ti ń kádìí alẹ́. Kò sí olóṣèlú tó lè sọ wípé àwọn náà ò kí ń dágbọ́n sí, ọwọ́ lè ju ọwọ́ lọ, agbára lè ju agbára lọ. Pé mo sọ bẹ́ẹ̀ ò túmọ̀ sí pé nǹkan tó ń ṣe dáa, mo kàn sọ wípé electoral process wa ò tí perfect, àìṣe díẹ̀ ká tó dé level yẹn, kó tó fẹsẹ̀ múlẹ̀ á ṣe díẹ̀. So nǹkan tí mo nípa t'Àkúrẹ́, lóòótọ́ a rí 1 or 2 places tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti wáyé, ṣùgbọ́n ní abẹ́ òfin electoral act nǹkan tá máa ń sọ ni wípé ṣó comply substantially pẹ̀lú òfin tó gbé ètò yẹn kalẹ̀. Àwọn àti sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àwa náà mọ̀ wípé kò lè perfect, ló ṣe pé ajá sọ pé ṣó comply substantially, pé tá a bá ti ẹ̀ gbé sórí ìwọ̀n ṣé 55 to 60% ní compliance tó bá ti lè score 55 even 51 a gbà wípé substantially ó ti comply, tó túmọ̀ sí pé for now process yẹn ò lè perfect, kò lè tọrọ, but largely tẹ́ bá wo ohun tó ṣẹlẹ̀, a ò gbọ́ ariwo
àgbọ̀ pọ́n jólé àgbọ̀ pọ́n pààyàn àgbọ̀ pọ́n jíwé ballot box gbé àgbọ̀ pé tá a bá ti gbá àwọn nǹkan yẹn ó túmọ̀ sí pé ètò ìdìbò Nàìjíríà tó ń tẹ̀síwájú nítorí láti ìjọ́ wọ́n ti yìnbọn bì kan o wọ́n ti léyàn pa o wọ́n ti pààyàn làṣàbà máa ń gbọ́ ṣùgbọ́n mi rò pé ní abẹ́ ọdún méjì sẹ́yìn báyìí àgbọ̀ mọ́ ní tá à ń gbọ́ ni pé owó ju owó lọ ní tá à ń gbọ́ ni pé àwọn kan ṣe báyìí tó túmọ̀ sí wípé èèyàn wà lọ́wọ́ èmi àti ẹ̀yin ká pé wọ́n fún wa lówó ká pé wọ́n sọ ni o tí wọ́n fi ń tẹ̀ka pé kò sẹ́ni tí ó ń sọ pé dandan tó bá ti tẹ̀ síbí nǹkan báyìí láṣẹlẹ̀ sí pé fúnra ara èèyàn ló ń ṣe ó mì pé a gbọ́dọ̀ wá padà ká jẹ́ kí political education tá ń fáwọn èèyàn kó tún gbilẹ̀ dáadáa sí wípé kọ́ má torí èní ba ọ̀la jẹ́ tó ti túmọ̀ sí pé àwa èèyàn bẹ́yẹn la níṣẹ́ láṣẹ láàrin ara wa ìwọ̀nba dẹ́n tó lóṣèlú torí tó lóṣèlú ni pé kan kó tọ́ kan kó bọ̀ kan padà tí wọ́n bá ti ṣe yẹn mọ́ tálàáfíà àti ọjọ́ pé wọn dẹ̀ ní wọ́n bá ẹ níbi tó ti fẹ́ dìbò pé tó bá ti tẹ̀ síbi kan báyìí lá ṣẹlẹ̀ sí ẹ tó pé fúnra ẹ ló gba owó according to nǹkan tó ń sọ ọ́ ní kọ́nà tó dẹ̀ bọ́ sí gbangba tẹ́nìkan kò dẹ̀ tẹ̀lé ẹ tó dẹ̀ gbàwé tó dẹ̀ bọ́ sínú kúbíkù tó jẹ́ open secret tó dẹ̀ fúnra ẹ tẹ̀ tí dẹ̀ ṣe pé o tún tẹ̀ tán tó ṣe báyìí ó ká ó jù sínú bẹ̀ wọ́n wá kà á wọ́n lẹ́gbẹ́ kan ló wọlé wá sọ wípé owó ni ó túmọ̀ sí pé àwọn gbogbo ẹgbẹ́ tó wà bẹ́ẹ̀ ló fún àwọn èèyàn lówó torí pé àwọn èèyàn gbà tí wọ́n bá sọ pé owó ni kí làwọn owó tán pariwo àti pé àwọn tó ń gbà wáyé tí wọ́n sọ fún àwọn tó ń gbà pé gbà á fọ́lù ọkàn ẹ̀ lẹ́yìn sọ pé ọ̀rọ̀ àwọn olóṣèlú ìwọ̀nba la lè dá sí mọ́ tó bá jẹ́ pé àwọn àníwá ló wà yẹ ká bá àwọn èèyàn wa sọ̀rọ̀ torí ọjọ́ ọ̀la torí pé tẹ bá ti gbà á lénìí ọ̀la ẹ̀ ò lè sọ̀rọ̀ mọ́ torí ẹ ti ta ọdún mẹ́rin pẹ̀lú bóyá 1 or 5,000 fún yín. tí ó tó yàn náà. ẹ̀yin aráalé òun ni ẹ gbọ́ tí wọ́n ti sọ yìí wọ́n ní pé ká má torí èní ká ba ọ̀la jẹ́ ká má torí bóyá ẹgbẹ̀rún mélòó kan tí wọ́n fún wa ká fi ta ọdún mẹ́rin gbáko nítorí pé kíni tó bá dé bójú ó máa dé bá mú táwa bá ń wò wípé kò kàn mí ẹ tiẹ̀ jẹ́ ká ro tàwọn àwọn ọmọ wa náà sì ń dàgbà tàbá ní ká fà á lọ tàbá ní àfa gbùrùgbùrù ó fà gbó nítorí náà gbogbo ẹ̀ jẹ́ kí a mọ nǹkan tí à ń ṣe àlejò wa ti sọ gbogbo ẹ̀ wọ́n sì ní ọ̀pọ̀ ọ̀rọ̀ báyìí kò ká gbọ̀n tó bá kọ wájú sí ọ̀tá tó bá kọ̀yìn sí ọ̀tá ṣùgbọ́n tó bá kù wọ nìkan ṣé kí ni tún èrò ara rẹ̀ pa ẹgbọ́n àlejò wa dúpẹ́ pé a pè ní tí ẹ jẹ́ agbára lọ́wọ́ Ọlọ́run ilé àtọ̀nà yín ò ní dàrú ẹ bá sì dáwọ́lé yóò yọrí sí rere gbogbo ohun tí ẹ fi ń ṣiṣẹ́ kò ní di ìṣẹ́ mọ́ yín lọ́wọ́ irinṣẹ́ yín ò sì ní kọjú ìjà sí yín lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin ará ilé irinṣẹ́ tí yín náà ní kọjú ìjà sí yín àmọ́ wá àmọ́ bá yín àkókò tí kò wá ní pápá mọ́ra títí di ọ̀la tí àtúmọ̀ pàdé lórí ètò yín tó wá Kaaro Oojire èmi náà ṣì ní ti yín ní tòótọ́ HAMZAT Afọláṣayọ̀ Olúwatóyìn tí gbogbo yín mọ̀ sí Àdọ́rà èmi fi wá ń kí yín pé títí di ọ̀la tá a mọ̀ pàdé ẹ̀mọ́ ìyáṣẹ́ Olúgbénga dágbére fún àwọn. tó ẹ̀yin ará ilé ẹ ṣe ẹ̀kú ìwòran wa àlejò wa ti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ ẹ má jẹ́ ká ta ọjọ́ ọ̀la wa torí àwọn ọmọ tó ń bọ̀ ní ẹ̀yìn wa orúkọ tèmi kò wáyé padà èmi ni Olúwagbémiga Olúwagbémisọ́lá ọmọ SALAU mọ̀ wọ́n fásitì yìí dágbére fún yín pé ó dàbọ̀ títí di ọ̀la tí a tún máa wá sójú ìwòran yín. àti èmi àti Olúwagbémiga àti àlejò wa là ń fi àsìkò ìdágbére fún yín pé ó dàbọ̀. mọ̀ ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí ọjọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò àbọ̀ wa ní ìyá mẹ́nuba àmọ́ kó tó di kí a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìṣe ìkan tó fi ìgbà jẹ́ kí àwọn ìdílé gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ṣe mọ̀ ní thank God. ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala àríyá. ọmọ akéèntì ní òní báwo ni a máa rí wípé púpọ̀ nínú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n. ọ̀nà ló ní kọ́mẹ̀tì ìfowópamọ́sílẹ̀ fáwọn